He will not miss a word, both in figures and in words. That is Obadeyemi the God for you. And wọ́n kó gbogbo ènìyàn mọ́ra, kò sí ọ̀rọ̀ tó lè gbé wá, wọ́n á fi ọgbọ́n àgbà tún palẹ̀ fún ọ. Olúwa gbé bàbá sáfẹ́fẹ́ orí. Bàbá is a family man who respects everybody. When he's talking about his wife, you will feel as if he has only one wife. But this is a man who has everybody within his kingdom, and he treats everybody equally. I am one of them. That Baba has saved me from what I can say, the derogatory of life. When he told me the Iyalode of Yoruba land on the 23rd of August 2008, before then I thought my life was over. Because of so many other intrigues of so many people. Alaga Oyo APC Abidjo Najiba Oyo West Chicago. Àti kí ẹgbẹ́ ọba gbogbo ajé láti ìlú Àjàṣe. Bákan náà kí wọ́n lè da ẹgbẹ́ APC Abidjo Najiba Oyo West àti Oyo West. Èyí náà káàbọ̀. Síwájú àwọn olè àríbàbà ọba Ayọ̀ọ́lá Azeez Ọlátúnjí olókàákà àti ọ̀kàákà ẹgbẹ̀fọ̀ káàbọ̀ akí ọba abílẹ̀yẹ Adémọ́lá Yẹ̀kí ilé ẹ̀kọ́ di. Ẹjọ́ nítorí Ọlọ́run la fi bẹ̀ ní ẹjọ́ ẹjẹ́ ká mọ nǹkan tá à ń ṣe nìyẹn. Ọba abílẹ̀yẹ Adémọ́lá Yẹ̀kí ilé ẹ̀kọ́ di ìpàgó. Kábíyèsí ọba ọlẹ́gbẹ́ Adémọ́lá Olúwilé aládò ti Adó Àwáyè kábíyèsí. Ṣé ìsì Ìlọrin ti wọlé? Bàbá wa Ṣéhù Fàárù láti Ìlọrin àwọn náà ti wọlé. Qulu la ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. Dr. Imam Masoud Abdulgani Adébáyọ̀ Adókìdáró Asalis wọ́n kí gbogbo lọ́balọ́ba tí wọ́n bẹ níkàlẹ̀ ní àyínlẹ̀ ìdẹ́rì kankan sí lábẹ́ bẹ́ẹ̀ ọba wa àgbà tí wọ́n já mufti Ìlọrin Sheikh Suleiman Faru àtọ́bí gbogbo àfáà tí wọ́n ti ẹ̀yìn oníbá pé ẹṣẹ́ ẹkú dìde ọlọ́wọ́ jọ jìnà síra wọn. Àwọn bẹ̀rẹ̀ bàbá wa àgbà bishop gbogbo tí ń jẹ́ ilé ọlálẹ̀ lápapọ̀ kọ́lá ọmọdé ọba jẹ́ aládé ní àsìkò yìí gbogbo àwọn ìyàwó ayaba gbogbo àwọn ọmọ ọba gbogbo bàbá wa sáàrájì bàbá wa Túndé Badmus tí wọ́n jẹ́ aṣáájú àdínì fún gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ Ẹdó and Delta gbogbo ilẹ̀ kí o bisimilahi Fatiha. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين àwọn ìgbìmọ̀ nílò yóò ṣe kọ̀rọ̀ tó wà láàrin wa èyí náà ní káàbọ̀. a ti bá àlejò ọ̀rọ̀ ọba ìlú Sàó àwọn náà wá bí ẹ káàbọ̀ akẹ́ẹ̀ni olóyè ọba akẹ́ẹ̀yìn àgbàgbà tó ń bá bá ṣèlú akẹ́ẹ̀yìn Ọ̀yọ́ Mèsì akẹ́ẹ̀yìn ọmọ ọba
akẹ́yìn àgbààgbà ìlú ẹ ṣé àdúpẹ́ ẹ̀kú àgbẹ̀yìn lẹ́yìn ṣe wọ́n ní táwọn bá kó àwọn oníṣìnkú àwọn àgbẹ̀rù àsìkò ọ̀gbẹ̀rì ẹ ṣé àdúpẹ́ tẹ wá sọ̀rọ̀ lẹ́yìn bàbá wa o ẹ ṣé àdúpẹ́ o. GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you.